Ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan òun mà nìkan ń rù. Ọmọ Yorùbá, ọ̀rọ̀ tá a rò pé yóò tètè kúregbé ọmọ akọ̀ kò mà kúregbò. Sọ̀rọ̀ yìí àbómi ẹ gbọ́, sọ̀rọ̀ ládéládéládé ọmọ Aláàfin Ọ̀ládé adé aládékún la lò fáláàfin la lò ní kì í ṣe lágbà, ṣùgbọ́n torí àìgbọ́ àgbọ́yé èdè gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú tí àwọn àgbà òpìtàn náà sì sọ. Àwọn àgbìmọ̀ àwọn lọ́balọ́ba ti wá dìde báyìí, wọ́n ti fárígá. Àwọn ọba ṣàǹkóṣàǹkó tí wọ́n ló kọ wọ́n ti fárígá o. Wọ́n ní lá báyìí kàsá báyìí káwòdì, kí ni wọ́n sọ? Àkọ́kọ́ fún àwọn ọba méjèèjì, ìyẹn ọba Aláàfin tìlú Ọ̀yọ́ pàápàá jùlọ ọba Akeemu Ọwọ́adé the first Ẹlẹ́wùẹ̀tù àti Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúwùsì Ọ̀jájá the second, wípé ẹ̀yin bàbá yìí kí ló dé, kí ló lè fa sábàbí? Ẹ dákun ẹ farabalẹ̀, ẹ máa gbọ́, ẹ máa wò ó, ẹ máa wo bó ṣe ń lọ. Ó ń bẹ lórí ètò. Wípé kí ló dé gan-an? Kí nìdí tó jẹ́ wípé tá a bá ti ń tí ìran Yorùbá bá ti ń rọ̀rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ pé kọ́wọ́ wa ó ba ìdàgbàsókè nílẹ̀ Yorùbá, òun la máa ń dìde ogun síra wa, pàápàá jùlọ láàrin ìlú méjèèjì yìí ló ti máa ń wá. Kì í sì sábà sí ohun méjì. Ọmọ Odùduwà ni mí, èmi ṣe ọmọ Odùduwà. Àwọn bàbá yìí ti fọ́gbà yẹn ga, wọ́n ti yànnàná iye àwọn táwọn iṣẹ́ ọmọ Odùduwà tí wọ́n sì ti fòtélé báyìí pé irọ́ o, tó bá jẹ́ tọlọ́mọ Odùduwà dé pé ọmọ Odùduwà ni wá, àwọn iṣẹ́ ọmọ Odùduwà o. Kálukú wọ́n ti pígbó sí méjì. Ọlọ́mọ Bàtálá ti sọ pé ọmọ Bàtálá lòun. Ológun sọ pé Ògún bàbá tòun, Ọ̀rúnmìlà sọ pé tòun nìyẹn. Tó bá a bá sì ní ká wò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn òpìtàn, ọmọ Yorùbá ṣe báwọn kan ló ti ń gbélé Ifẹ̀ kó tó di pé Ọọ̀ni dé, kó tó di pé Odùduwà dé bí wọ́n ṣe sọ. Oríṣiríṣi ìtàn òun là ń gbọ́. Ṣẹ́ni bá fẹ́ jẹ ọba kọ́ba àbí joyè kóyè yóò pìtàpìtàn. Ṣùgbọ́n nínú ìtàn nínú bí ó ṣe gàtè ó ṣe gàtè yóò fẹsẹ̀ méjèèjì ṣe gàtègàtè. Àwọn kan ní Odùduwà àtẹ̀wọ̀ rọ̀ ní. Àwọn òpìtàn sọ pé rárá o, ìlú ibẹ̀ náà bí i sí. Ẹ gbọ́, tó bá jẹ́ pé àjèjì l'Odùduwà lóòótọ́ tó wá dé sílẹ̀ Ifẹ̀, tẹ́ ẹ wá ní ọmọ ẹ̀ làwa ṣe. Nígbà tí àwọn Ọbàtálá ti jẹ ọba táàṣà, ọba takuntakun lóde Ìsálú, tógun ti jẹ, kódà Èṣù jẹba níbẹ̀. Tẹ́nìkan wá dé, tẹ́ wá ní òun ni bàbá gbogbo wa, kí ló ṣẹlẹ̀? Àmọ́ wọ gbọ́tàn. Àmọ́ kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Kábíyèsí yìí ọfọgbà yẹngàyẹngà pátápátá lórí pé ẹ má fi lọ̀ mí mọ̀mọ́ jẹ. Ẹ gbọ́ ọmọ Yorùbá, mo ní kábíyèsí yìí ọfọgbà yẹngà. Ó tún gba ẹpẹ́ gbogbo ọ̀rọ̀ lẹ̀. Kí nìdí tí bàbá yìí fi sọ̀rọ̀ yìí? Gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ síwájú sí i. Lẹ́ẹ̀fi jẹ́ kí a lè mọ̀ wípé tó kò yẹ kó rí báyìí. Èmi ò ṣe OPC mọ́, Oòduà nation mọ́, Yorùbá nation ni máa ṣe. Àwọn ò pé Yorùbá nation mọ́, Oòduà nation ni la máa ṣe. Àwọn ọ̀tẹ̀ ẹ̀sìn kankan mọ́. Ṣólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló ní Yorùbá nation. Àwọn tó ti sọ ṣáájú, èyí tó gbé fídíò wọn wá hàn yín kẹ́ ẹ lè bá a mọ̀ wípé
ibi tá a rò pa máa bá wa kọ́ là ń bá wa yìí ẹ gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ òun rèé. ṣé ẹ gbọ́. Olóòjé ó jẹ́ pẹ̀tù Yorùbá community of Ghana, the custodian of Yoruba tradition and culture of Ghana land. Wọ́n kàn máa gbìyànjú láti ṣe àwọn àtúnṣe tí èmi bá ṣe ìwọ̀nba àtúnṣe yẹn kí gbogbo wa náà kájọ ṣe àtúnṣe yẹn. Ìlú aláyé lákòókò ọmọ Yorùbá ní gbogbo wa. ṣé ń gbọ́ o. àdìpọ́ lè sọ pé káàárọ̀ òjíire ní gbogbo wa. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti máa ń sọ ọmọ Oòduà ni mí ọmọ Oòduà ni mí ọ̀rọ̀ yóò fàjà. bẹ́ẹ̀ni. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò kì í ṣe ọmọ Odùduwà. ṣùgbọ́n Yorùbá ní káyìká pọ̀ ìyẹn ni oyè ni. ok. Odùduwà ní àwọn ọmọ títí ẹ̀. tó. Àgbọ̀nmẹ̀rẹ̀kún ní àwọn ọmọ títí ẹ̀. yes. Èṣù ní àwọn ọmọ títí ẹ̀. Ọbàtálá ní àwọn ọmọ títí ẹ̀. Ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ látọ̀rí ìran tèmi tí mo ti wá. Ọmọ bíbí inú Àgbọ̀nmẹ̀rẹ̀kún ní. Àgbọ̀nmẹ̀rẹ̀kún ló bí Olóòjé. Ó bí Olóko ọlọ́rọ̀ àlàyé mẹ́sí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Olóòjé jẹ́ jagunjagun. Láàrin wọn. Tí oníkàlùkù wọn sì ti fi ilẹ̀ Ifẹ̀ sílẹ̀ kí Olóòjé kan kó tó fi Ifẹ̀ sílẹ̀. ẹ dákun ẹ máa gbọ́ ẹ máa bá wa ṣí ẹ. Olóòjé ló bí Òǹpẹ̀tù. Olóòjé ló bí Òǹpẹ̀tù. Ìran Òjé pọ̀ gan ṣùgbọ́n gbogbo ibi tó bá ti pè ní ìran Òjé a kò kì í ṣe ọmọ Odùduwà. Ìran Òjé pọ̀ láti ilẹ̀ Ifẹ̀, Ìpẹ̀tùmọdù, Ọ̀gán, Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé Abẹ́òkúta, wọ́n Ìjẹ̀bú. Ìran Òjé tó wà ní Abẹ́òkúta ni wọ́n pè ní Ẹ̀kúrà. Ẹ̀kúrà ọmọ Olóòjé ni wọ́n àkíyèsí ọmọ Odùduwà. Odùduwà ní àwọn ọmọ títí bẹ́ẹ̀ ni Ọbàtálá ní ọmọ títí fún bí àpẹẹrẹ Olúfọ́n àti Ifọ̀n Òròyó, Ifọ̀n Oǹdó, Ifọ̀n Gbàgọ̀ bí a ọmọ Ọbàtálá. Ìpẹ̀tùmọdù ti ìlú Ìpẹ̀tùmọdù ọmọ Ọbàtálá. tó Odùduwà bá ìran àwọn kan ní ilẹ̀ Ifẹ̀ tí wọ́n jọ Yorùbá. ṣùgbọ́n wọ́n jọ sí ìgbà tí wọ́n sì gbé orí fún Odùduwà. tó fi jẹ olórí gbogbo wọn nígbà náà. sẹ́wọ̀n ọba lè gbé mẹ́rin mẹ́fà méje níbi kan ìkan ní ó jẹ́ alága ìkan ní ó jẹ́ olórí. ṣùgbọ́n olórí ni Odùduwà jẹ́. èmi kì í ṣe ọmọ Odùduwà. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá láàkì àtọmọ Odùduwà tó jẹ́ ọ̀nà ọ̀dọ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá wa. àwọn kan yìí àfẹ́tì wà lọ́pọ̀lọpọ̀. ọba ìlú mi kò mọ ìran ẹ̀. ọba ìlú mi ọmọdé àdìmí ni gbogbo wọn sọ. èyí jẹ́ ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ mójútó dáadáa. ẹ bá wo gbogbo agboolé àbí ìlú àbí agbègbè ìletò tí wọ́n bá ti ń kí wọ́n ní tòkúlẹ̀jì ọmọ arọ́ tí wọ́n dé òjò òṣù lè ò bá ń lọ àbí sábọ̀fẹ́ tí ò fẹ́ràn bàbá ti wá. wọ́n ti sọ pé ọmọ bóníbóní àbí kọ́wọ́ntìwọ́ntì ọmọ Olóòjé ni wọ́n ọmọ parọ́jẹ́gẹ́dẹ́ tí yé mẹ́tù ẹ̀dá mọ́kò gbọ́dọ̀ jẹ́ yé ga. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. ọmọ Yorùbá àtàtà gbogbo yín pátá nílé lódò pàápàá jùlọ èyí tẹ́ láǹfààní àti máa gbọ́ mi àbí máa wò mí nírú àsìkò yìí. ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́ kábíyèsí tó ń sọ̀rọ̀ yìí òun ni Onípẹ̀tù ti Ìpẹ̀tùmọdù.
kábíyèsí ọba Adésínà Adéyínká, bàbá yìí ló sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì nínú àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba. Ẹ gbọ́ bó ṣe pè wọ́n ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ kan wà tí bàbá sọ tí mo yọ tí mi gbé jáde ńgbà tá a bá wọn pàdé, torí ńgbà tẹ́ ẹ bá tún gbọ́ yẹn ni ó tún ti pé bàbá ti bú lágbájá, bàbá sọ̀rọ̀ sí tẹ̀mẹ̀dò, yá tún ti gba gbòs. Àwọn òpònú kan tí wọ́n mọ̀ bá a ṣe sọ̀rọ̀ àbí bá a ṣe gbọ́rọ̀ kalẹ̀ tó sì jó níròyìn, àwọn á rò pé àwọn ń ṣe nǹkan tó dáa, wọ́n á máa fi àwọn kábíyèsí wa pa á. Nígbà táwọn kábíyèsí náà bá sì kíyèsára wípé tó ẹ̀hún tá à ń sọ yìí kíkan bọ́ káwọn náà bọ́ ta pé irọ́ mi sọ bẹ́ẹ̀ kan mo sì ní kẹ́ sọ àbẹ́ẹ̀rí. Ẹ wò lọ́wọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ yìí, àwọn ọmọ Ìgbò wọ́n fi àwọn ọba wa, ẹ bá mo wo fídíò ọmọ Ìgbò kan bó ṣe ń sọ̀rọ̀ àwọn kábíyèsí tiwa, òun fẹ́ máa kọ́ wa nítàn, ó fẹ́ máa sọ ìtàn Aláàfin àti Ọ̀ọ̀nìrìṣà tiwa fún wa. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ṣé ọ̀rọ̀ tí bàbá yìí sọ ṣó yàtọ̀ sí nǹkan tó wà nínú ọ̀rọ̀ àwọn àgbà òpìtàn tí mo gbé kan wá fún yín? Èmi tó ń bọ̀ o, mo ti ṣèlérí fún yín pé a máa fọ́lò wọn ọ̀pọ̀ àwọn tó ń sọ̀tàn tó sì jẹ́ pé ìtàn wọn wà authentic yàtọ̀ sáwọn àgbélẹ̀rọ. Ẹ wo irú bàbá mi Láàjì Àbáàsì, Professor Bánjí Akíntóyè àtàwọn bàbá kọ̀ọ̀kan, bàbá àgbà àwọn ògbólógbòó nínú ìmọ̀ ìjìnlẹ̀. Professor Bánjí Akíntóyè òkókó sọmọ́fẹ̀, bẹ́ẹ̀ wọn ò bá Ọ̀yọ́ tán. Láàjì Àbáàsì ò kì í sọmọ Ọ̀yọ́, Ìbàdàn ni, bẹ́ẹ̀ kò bá Ifẹ̀ tán. Síbẹ̀ òdodo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni wọ́n ń là sílẹ̀ fún wa. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ pé àwọn ọmọ Olú Òjé, ọmọ Àgbọnmọ̀règún làwọn. Ará Òjé kì í jẹ̀gà, bẹ́ẹ̀ wọn kì í jòrófó. Èèyàn tó bá rèrú Òjé, ẹni ó mòrò rẹ̀ bọ̀ wálé. Ọmọ oríkì ilé ìyá bàbá ìyá tèmi náà nù. Mo sì mọ̀, ó dá mi lójú pé nínú ilé bàbá ìyá tó bí ìyá mi, wọ́n gbádùn, wọ́n sin wọn ara àwọn a máa pariwo bàbá ńlá àwọn Àgbọnmọ̀règún. Bàbá yìí dárúkọ àwọn Olúfọ́n wípé ọmọ Ọ̀ṣun, Ọbàtálá sọ̀rì, ọba táàṣà, ọba takuntakun. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọ̀ràn kan wà tó jẹ́ pé èṣù ń tiwọn? Bẹ́ẹ̀ bá dágbolé wọn lónìí, èṣù ni wọ́n ń bọ, ni wọ́n ń tẹríba fún. Èṣù tí wọ́n wá sì máa jẹ́ kó yé yín pé ó yàtọ̀ sí Sátánì tí Kùránì sọ àti Bíbélì sọ. Àṣìtánì tí Kùránì sọ irọ́ o, ti tàwọn kọ́ yìí nìyẹn, bàbá ńlá àwọn. So ṣó wá yẹ ká bẹ̀rẹ̀ sí ní pín báyìí? Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, gbogbo ọmọ Yorùbá, bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹjọ́ ẹ má bá mi pín. Jẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wo gbìyànjú àwọn ọ̀ràn kan lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá, ẹ wo ibi tí wọ́n bá dé. Bàbá ìsọgbólóhùn kan tí mo fẹ́ kẹ́ ẹ túdè, ìwọ́n ní àwọn ènìyàn yìí wọ́n ti bá wọn ṣe ìpàdé, wọ́n jọ ṣèjọba àtOdùduwà ni. Àwọn gbàgbọ́ pé ó tẹ̀wọ̀rọ̀, ṣùgbọ́n gbà tó dé, àwọn wá wò pé òkè, ẹ jẹ́ kí eléyìí jẹ́ olórí wa. Ló fi di pé Odùduwà sì ni ẹni tó ṣèjọba gbẹ̀yìn. That is why tó jẹ́ pé àkókò Odùduwà làwà. Wọ́n ní ìtàn sọ fún wa pé gbogbo ọdún tí Odùduwà ti wá tó ti lọ ní ìsìn tí ju 1300 years lọ. But àwọn kan ti wá 44,000 years ìwọ́n sì gbélé Ifẹ̀.
so tá a bá sọ pé ọmọ Odùduwà ni wá gbogbo wa sọ bẹ́ẹ̀ ni bàbá ní kárìn á pọ̀ ẹ gbọ́ ìyẹni ìyẹn ni pé torí kárìn á pọ̀ ìyẹni òun ni irú ìrìn àjò yìí ṣe wá ló fi di pé bọ́ bá jẹ́ pé àwọn bàbá yẹn mọ̀ bẹ́ẹ̀ wọn á ti ṣe ní kàkà kíkìnì wọn ṣakápọ̀ ẹkùn kó ní gbọ́ dágbó ẹ̀ méjì àbí kí wọ́n ṣe ní pé ọ̀tọ̀ lórí kólúkálùkù kó rìnrìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pé ìwọ rìnrìn tiẹ̀ kémi ó rìnrìn tèmi. mo rí bàbá kan láti ìlú Ọ̀yọ́ nígbà tí bàbá yìí máa jáde wípé tó àwọn máa fa olóyè Sunday lé Fúlàní lọ́wọ́ irú ìpìlẹ̀ wo lẹ fi lẹ̀ sà gbogbo oògùn tẹ́ ẹ lẹ́ẹ̀ní bọ̀ Fúlàní kò ṣẹ̀ṣẹ̀ máa jí wọn gbé lágbègbè Ọ̀yọ́ délẹ̀ Ọ̀yọ́ lọ́sà ní gbogbo Òkè Ògùn wọ Bàràpá méjèèjì ìlú lẹ́wà nígbà tí Fúlàní ń dà wọ́n láàmú nílùú Gàngàn Tápà Ayétẹ̀ Ìdèrè Gbọ́gbọ́ra títí dèrúwà téèyàn ò lè rìn láàrin Gbọ́ra sí Abẹ́òkúta lójúmọ́ kan kí wọ́n má dá wọn lọ́nà ìlú lẹ́wà tí wọ́n fi ń pa àwọn akọni ọmọ ìlú tó sì jẹ́ni tó ṣiṣẹ́ Sẹ́ríkí àtàwọn ọmọ ẹ̀ ni ẹ dákun kí ló dé tá a lo oògùn yìí tẹ́ ẹ bá wá ń lorú oògùn yìí lòdì sí àwa tá a jọmọ Yorùbá tá a jọmọ Ọ̀rànmíyàn tá a jọmọ Ifá tá a jọmọ Ògún tá a jọmọ Ọbàtálá ṣé ẹ mọ̀ pé ẹ ti ń dalẹ̀ nìyẹn lórí ọ̀rọ̀ yìí àbí mi lórí ọ̀rọ̀ oríkì tọ́jẹ́ yàtọ̀ kan náà ló wà ń bẹ̀ gbólóhùn kékeré ló fa wàhálà yìí adé aládìkún la gbà fáláàfin rárá o la gbà kọ́ o la lò fáláàfin ni o máa gbé fídíò ẹ̀ wá kò ń ṣe lórí ètò eléyìí la lò fún Aláàfin ó ní ohun táwọn àgbà ṣe ó sì nídìí báwo la Aláàfin àtàládìkún ṣe jẹ́ ìdí yẹn lè bá dúró wò kẹ́yìn Ọ̀yọ́ náà wá jáde pé Sunday kí o wí lẹ́nu ẹ̀ yìí kẹ́ wá sọ fún un pé kóró gbá lẹ́nu ẹ̀ ṣé ọ̀mọ̀tàn ni ẹ wá láàyè eléyìí làbá fi máa gbóṣùbà sàdánkátà fún gbogbo àwọn ẹ̀yin bàbá wa nílùú Ọ̀yọ́ ìlú tí ń dàrú kálukú ọ̀fẹ́ mọ ohun tó ń ṣe mọ́ ìbẹ̀rù tí ń dé eléyìí sì máa ṣe ṣe kó fún àwọn Fúlàní láàyè láti wọlé tọ̀ wá bóyá ẹ mọ̀ ó lè gbà wá láàyè gba Fúlàní láàyè láti tètè wọlé tọ̀ wá tó tán bá gbọ́ gba nílùú Ọ̀yọ́ ní ìsinyìí kó tó di pé ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ pàápàá àwọn ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá bí wọ́n ṣe ń pe gbogbo àwọn tó wà ní Bàràpá tí wọ́n ń fọ́n sí pápá tí wọ́n ń tèkì kọ̀ǹtró ojú ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n máa pe àwọn tó wà lókè Ògùn tó fi wọ bọ́dà tí gbogbo wọn ó sì dira lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n nígbà tọ́yọ́ ti ní ọ̀tọ̀ lónìí làwọn báyìí àwọn ò ṣe mọ́ ṣé tí wọ́n bá lọ jíyàn gbé láti Bàràpá yóò ṣe rọrùn tó láti gbé èèyàn yẹn wọlé sí ìlú Ọ̀yọ́ tí ò sì ní sẹ́nikẹ́ni tí ó dá wọn dúró àbí ṣọlọ́pàá tí ò ní mọ́tò sáwọn sójà tó jẹ́ control tán fún wọn ni pé kí wọ́n checking point tí wọ́n kó dá dúró wọn òun ni ó dá wọn dúró àgàgà tí wọ́n bá tiẹ̀ lè láǹfààní àti gbérù ẹni bẹ́ẹ̀ wọnú igbó sójà mélòó ló fẹ́ wọgbó bí sójà bá tiẹ̀ máa wọgbó ẹ̀yin ọlọ́pàá wo ló fẹ́ wọgbó ṣé wọ́n tírèènì ọlọ́pàá fún gbóni
civil crime ní ọlọ́pàá wà fún. Àìrájámọ́ là ń fòkọ́ òbúkọ́ dẹ̀gbẹ́. Ọlọ́pàá ò sí pé ká kó wọn sínú igbó rárá. Níbo ni wọ́n mọ̀ pé wọ́n tẹ̀, báwo ni wọ́n mọ̀ pé wọ́n ti fẹ́ dọ̀jì ìbọn tí mo bá ń dún. Sójà la kọ́, àmọ́ sójà mélòó lẹ fẹ́ kó lẹ́ẹ̀kan ṣo? Ẹ bá má jẹ́ orí báyìí. Fún àǹfààní àwọn tó ṣẹ̀ wọlé, ẹ gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ. Kó má dàbí pé mo dá yín lágara. Torí ẹlòmíì tí ṣẹ̀ ń wọlé wọn ò ní mọ̀ wípé ohun tá à ń sọ ni pé àwọn kábíyèsí yarí pé wọ́n ti píngbó. Èmọ̀ ń bọ̀, ìgbìmọ̀ kábíyèsí fárígá. Wọ́n ní kólúkúlùkù ó dá dúró, kálukú mọmọ bàbá ẹni tí í ṣe. Òun rèé, ẹ jẹ́ n gbé yín débẹ̀, ẹ sáré gbọ́. Ṣé ẹ gbọ́? Olóòjé ó jẹ́ pẹ̀tù Yorùbá community of Kaduna, the custodian of Yorùbá tradition and culture of Kaduna land. Wọ́n kàn máa gbìyànjú láti ṣe àwọn àtúnṣe tí èmi bá ṣe ìwọ̀nba àtúnṣe yẹn kí gbogbo ẹ̀ náà kájọ ṣe àtúnṣe yẹn. Ìlú aláyé lákòókò ọmọ Yorùbá ní gbogbo wa. Ṣé ń gbọ́ o? Àdìtọ́ lè sọ pé káàárọ̀ oòjíire ní gbogbo wa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti máa ń sọ, ọmọ Oòduà ni mí, ọmọ Oòduà ni mí. Ọ̀rọ̀ yóò fàjà. Bẹ́ẹ̀ni. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò kì í ṣe ọmọ Odùduwà. Ṣùgbọ́n Yorùbá ní káríkà pọ̀, yíyẹ ni oyè ni. Odùduwà ní àwọn ọmọ títí ẹ̀. Àgbọ̀nmẹ̀rẹ̀kún ní àwọn ọmọ títí ẹ̀. Èṣù ní àwọn ọmọ títí ẹ̀. Ọbàtálá ní àwọn ọmọ títí ẹ̀. Ẹyẹ bẹ̀rẹ̀ látọ̀rí ìran èmi tí mo ti wá. Ọmọ bíbí inú Àgbọ̀nmẹ̀rẹ̀kún ní èyí. Àgbọ̀nmẹ̀rẹ̀kún ló bí Olóòjé. Ó bí Olóko ọlọ́rọ̀ àlàyé mẹ́sí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Olóòjé jẹ́ jagunjagun láàrin wọn. Tí oníkálukú wọn sì ti fi ilẹ̀ Ifẹ̀ sílẹ̀ kí Olóòjé kan kó tó fi Ifẹ̀ sílẹ̀. Ẹ dákun, ẹ máa gbọ́, ẹ máa bá wa ṣí ẹ̀. Olóòjé ló bí Òǹpẹ̀tù. Olóòjé ló bí Òǹpẹ̀tù. Ìran Òjé pọ̀ gan, ṣùgbọ́n gbogbo ibi tó bá ti pè ní ìran Òjé, a kò kì í ṣe ọmọ Odùduwà. Ìran Òjé pọ̀ láti Ilé Ifẹ̀, Ìpẹ̀tùmọ̀dù, Ọ̀gán, Ìbàdàn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé Abẹ́òkúta, wọ́n Ìjẹ̀bú. Ìran Òjé tó wà ní Abẹ́òkúta ni wọ́n pè ní Ẹ̀kúrà. Ẹ̀kúrà ọmọ Olóòjé ni wọ́n, àkíyèsí ọmọ Odùduwà. Odùduwà ní àwọn ọmọ títí ẹ̀, bẹ́ẹ̀ ni Ọbàtálá ní ọmọ títí ẹ̀. Fún bí àpẹẹrẹ, Olúfọ́n àti Ifọ̀n Òròlú, Ifọ̀n Òròlú, Ifọ̀n Gbàgàn bí i ọmọ Ọbàtálá. Ìpẹ̀tùmọ̀dù ti ìlú Ìpẹ̀tùmọ̀dù ọmọ Ọbàtálá. Tó Odùduwà bá ìran àwọn kan ní Ilé Ifẹ̀ tí wọ́n jọ Yorùbá. Ṣùgbọ́n wọ́n jọ sí ìgbà tí wọ́n sì gbé orí fún Odùduwà. Tó fi jẹ olórí gbogbo wọn nígbà náà. Sẹ́wọ̀n ọba lè gbé mẹ́rin, mẹ́fà, méje níbi kan. Ìkan yóò jẹ́ alága. Ìkan yóò jẹ́ olórí. Ṣùgbọ́n olórí ni Odùduwà jẹ́. Torí pé kì í ṣe ọmọ Odùduwà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá dáa kí a tó mọ́ Odùduwà tó jẹ́ ọ̀dọ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá wa. Àwọn kan ní àfẹ́tì wà lọ́pọ̀lọpọ̀. Ọba ìlú mi kò mọ ìran ẹ̀. Ọba ìlú mi ọmọdé àdìmí ni gbogbo wọn sọ. Èyí jẹ́ ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ mójútó dáadáa.
agboolé àbí ìlú àbí agbègbè ìletò tí wọ́n bá ti ń kí wọ́n ní tòkúlẹ́jì ọmọ arọ́ tí wọ́n di òjò kò sóòlé òkú ń lọ àbí sàlọ́fẹ́ tí ò fẹ́ràn bàbá tiwa. bẹ́ẹ̀ni. wọ́n tí wọ́n ti sọ pé ọmọ bóníbóní àbí bọ́wọ́ntìwọ́ntì ọmọ yóò jẹ ni wọn ọmọ parọ́ jẹ́ kéde tí yé mẹ́tù ẹ̀dá kókó gbọ́dọ̀ jẹ́ yẹn ká. Ali kaori baya kasaida ya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tÓlúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó tí ì rí màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù mísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sí ọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wò mísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan. wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n sọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wo mísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lÓlúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni t'Ọlọ́run rán sí mi rèé wo mísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ jájọ gbàdúrà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. ọmọ Yorùbá òun lẹ tuntun gbọ́ yìí ẹ dákun ta ló kó bá wa gan
kò sẹ́ni méjì o bí òṣèlú àwọn bàbá wa Ọbásanjọ́. Torí mo rántí pé ńgbà wọ́n gbàjọba 1999 láàrin 1999 sí ọdún 2006 ni wọ́n gbẹ́sẹ̀ lé àǹkà Israel ní school láàrin ìtàngbọ́mọ́ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọn bá yìí tó wà ńlẹ̀ yìí kò gbọdọ̀ kú ó sì dá mi lójú pé kò ní kú bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀já jáwọ́ nídìí ọ̀tẹ̀ ẹ̀já jáwọ́ di ọ̀tẹ̀ àní ìrújú báyìí lọ àtúnpadà bọ̀ bó bá ṣe ń lọ a máa jẹ́ kẹ́ gbọ́ ẹ bá wa ṣe àìpín ẹjọ́ wọ̀ gbòòrò àìlọ ẹ ṣé o ó dàbọ̀.